أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún mú ọjọ́ tèmi wá bá wa láyà tàlàáfíà. Ọba náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọlọ́run má ṣàgbálẹ̀sìn fún wa Ọlọ́run. Ètò tí a ń gbọ́ lórí afẹ́fẹ́ náà ní Iwalesin, tí ó sì ṣe agbátẹrù rẹ̀ láti ọwọ́ His Royal Majesty Ọba Alhaji Kazeem Adebukanla Taiwo, tí wọ́n jẹ́ olú of Ajura land. Ọlọ́run má ṣàkún bàbá náà lọ́wọ́ o. Ọlọ́run bá wa wà pẹ̀lú yín. Ọlọ́run má dàgbàrú mọ́ yín lọ́wọ́ àtìgbà àtàgbà. Ọlọ́run má jò bàjẹ́ Ọlọ́run. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti kọjá lọ sí al-Qiyama, Alhaja Mutajiru Kazeem àti Alhaji Safiriyu Kazeem, kí Ọlọ́run má ṣàbá wa kẹ́ wọn Ọlọ́run. Iwájú tí wọ́n dojú kọ Ọlọ́run jó dá, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run má jò bàjẹ́. Ọlọ́run má ṣàwà pẹ̀lú wọn Ọlọ́run. Gbogbo wa náà lápapọ̀, Ọlọ́run kó dúró tẹnì kọ̀ọ̀kan wa. Ohun ọmọ yín tí ẹ̀ ń gbọ́, òun náà ni Iwalesin tí wọ́n jẹ́ chief imam orílẹ̀ Ìgbòrè Central Mosque nílùú Ajura. Ọlọ́run má fi lé ìṣokùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Ohun tá a tún sọ léni àti ohun tá a gbọ́, Ọlọ́run tó wúlò fún wa ní ayé gbangba al-Qiyama. Ọlọ́run má jẹ́ a kábàámọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lórí Iwalesin, òun náà ni ọ̀rọ̀ ìwà tí Ànábì wa Muhammad tí ó kọ́ wa tó sì ní ká tẹ̀lé. Nínú ẹ̀ náà ni òdodo tí a mọ̀ sí àsídíkù. Òdodo jẹ́ nǹkan tó ti kúrò nínú ayé lásìkò tá a wà yìí. Òdodo ò fẹ́ sí mọ́ nínú ayé, tó fi jẹ́ pé kò síbi tẹ́ ẹ dé àti ródodo ṣọ̀wọ́n. Òtítọ́ ṣọ̀wọ́n nínú ayé tá a wà nísìnyí, ṣùgbọ́n bó ṣe wá ṣọ̀wọ́n tó, mùsùlùmí gbọ́dọ̀ dúró tòdodo, a sì gbọ́dọ̀ máa wúlò níwà, a sì gbọ́dọ̀ ṣe níwà. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, bí ìyà ṣe jẹ́ tó ní Mọ́kà, wọ́n ṣe fìtínà rẹ̀ tó Mọ́kà, wọ́n ṣe dá láàmú tó, kò torí ẹ̀ fòdodo lẹ̀, títí wọ́n fi ń pè ní sọ́díkùl masduk, olódodo lànábì. Táwọn kèfèrí fi gbà pé sọ́díkùl masduk lànábì, olódodo ni, tó sì ti ń tẹ̀lé òdodo, tó sì ń sọ òdodo. Ọlọ́run, àwa náà táwa wà ní ayé ibi tá a bára wa yìí, òdodo dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ó dọwọ́ ọmọdé, ó dọwọ́ àgbà, ó dọwọ́ ọkùnrin, ó dọwọ́ obìnrin. Tá a bá wo gbogbo ibi táyé délé ní nísìn, gbogbo ibi tá a fi ojú sí pé ààbò ti tọ́ ń bẹ̀ mọ́. Gbogbo ayé ibi tá a fojú sí pé tọ̀, tá a bá débẹ̀ ààbò ti tọ́ àbá ń bẹ̀ mọ́. Ṣùgbọ́n bó ṣe lè kó wá le tó nínú ayé, Ramadan sọ fún wa pé ẹja ṣòtítọ́. Islam sọ fún wa pé ẹja ṣòtítọ́. Al-Qur'ani tá a gbé dání gbogbo ìgbà tá a bá ti ń kà ní sọ fún wa pé ẹja ṣòtítọ́ ń bẹ̀. Nítorí pé Ọlọ́run ọba sọ fún wa ní Al-Qur'an ba'da bismillahir rahmanir rahim. Ó ní ya ayyuhalladhina amanu kunu as-sadiqin. Ọlọ́run ọba sọ fún wa pé mo pè yín olùgbàgbọ́ òdodo, mo pè yín tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́, mo pè yín mùsùlùmí, mo pè yín tẹ́ ẹ fara yín lẹ̀ f'Ọlọ́run. Ẹ máa bẹ pẹ̀lú àwọn olótìtọ́ ènìyàn. Ẹ wọ̀rọ̀ Ọlọ́run. Ó mọ̀ pé tó bá tásìkò kan, ayé ó padà di nǹkan tí ó máa ṣe bó ṣe wọ́n, ló ṣe ń pe àwa mùsùlùmí ṣàkíyèsí. Tí mùsùlùmí bá sì ti dá inú ayé, wàláhì gbogbo ayé ó dá. Wàláhì tallahi isma billahi la ilaha illa. Àwa là ń ṣe gbátẹrù nǹkan tí ò dá púpọ̀ táyé fi ń rí bó ṣe ń rí. Ẹ̀yin ẹ jẹ́ ká padà wálé, ẹ jẹ́ kí Islam bó ṣe ń pè wá káwa dá lé Islam lóhùn. Islam fẹ́ tún wa ṣe ni. Islam fẹ́ ràn wá lọ́wọ́, ó fẹ́ tún àwa gan ṣe. Ó fẹ́ káyé wá ó rọrùn, k'Al-Qiyama wa náà bá rọrùn. Tá a bá wá wò ní ayé lẹ́yìn, gbogbo àwọn tí ń tajà òtítọ́ dà, àbí tó títọ́ bá wà nínú ayé, ẹ wo ibi tá a bára wa dé nínú ayé. Nígbà tí ohun tá a fi ń kọ́lé, ẹ wo bó ṣe ń fò sókè. Ṣé ní ìṣẹ́jú ló ń léwó ni, àbí lójoojúmọ́, àbí lọ́dọọdún, àbí lóṣooṣù? Ṣé olórí náà ní ń sọ gbogbo ẹ̀ náà di ohun tó wá di ohun tí wọ́n mọ́ wa lọ́wọ́ báyìí? Àbá ìṣòótọ́ wa. Àwọn tí ń rajà náà, ẹ wò bí wọ́n ṣe ra, ẹ wò bí wọ́n ṣe ta. Níbo la wá wà ní ayé? Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa pé ayatul munafiki salasa. Ó ní àpẹẹrẹ tá a máa fi mọ munafiki inú ayé mẹ́ta ni. Tó ń sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ti lè níwà yìí tá à ń sọ yìí, ó ti kúrò lágbára Islam, ó ti ń bọ́ sí munafiki. Ni Ànábì náà ṣe ń sọ fún wa pé ẹ má jáde kúrò nínú agbọ́nrin Islam tí mo gbé kalẹ̀ fún yín, ẹ tẹ̀lé mi, ẹ sì gbọ́ nǹkan tí mò ń sọ.
ó ní ayatul munafiki salasa isa hadasa kẹsìbà. Gbàtà Ànábì kọ́kọ́ máa sọ̀rọ̀ ó ní gbogbo àìpẹrẹ tẹ́ fi dá munafiki èèyàn mọ̀ ẹni tó ṣe pé nígbà tó bá sọ̀rọ̀ kẹsìbà irọ́ ni ó pa. Ẹ wá wọnú ayé lẹ́ni irọ́ láyé wá ń sáré tẹ̀lé lẹ́yìn, irọ́ la wá ń gbé gẹ̀gẹ̀, òun là ń pọ́n ní ewé táǹtà níta ní ìsìn. Ẹ wo gbogbo èèyàn tí ń rajà, ẹ wo èèyàn tí ń tajà, ẹ wà wá tá a fẹ́ rà, ẹ wà àwọn tó ń ta fún wa, ẹ wo bí tá a báyé dé, olórí ń ṣe ó ń parọ́ fún wa, àwa náà tún parọ́ fúnra wa. Islam ẹ̀sìn tó pé ni, Ramadan ẹ̀sìn àlàáfíà ni, Ramadan ó sì jẹ́ nǹkan tó mú àlàáfíà wá bá wa. Nítorí ẹ̀ lásìkò Ramadan ẹ jẹ́ kó òtítọ́ jẹ́ òtítọ́ àgbékárí o, òtítọ́ lágbèkárí tí a máa lò nínú gbogbo wa. Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ̀rọ̀ nínú àdìsí mi, ó ní kullul haqqi walau kana murran, ó ní sọ òtítọ́ kó dà kòkòrò. Sọ òtítọ́ láyè tó bá yẹ kó ti sọ. Mùsùlùmí máa ń sọ òtítọ́, á sì sọ fún ọ pé ohun tẹ̀sìn mi kọ́ mi nìyẹn. Mo fowó pamọ́ sí ẹ lọ́wọ́ lẹ́ni gẹ́gẹ́ bí mùsùlùmí, òtítọ́ dà. Ànábì ò sì rí bẹ́ẹ̀. Ànábì ni gbogbo àwọn ará Mẹ́kà ń dá nǹkan ni wọ́n jọ fún gbà náà pé ìgbà fi pamọ́ pẹ́ wà tọ́jú ẹ̀. Despite pé wọ́n tún ń ṣe láburú, Ànábì ò tó dẹ̀ jàmbá wọn. Ṣé bẹ́ẹ̀ la rí inú ayé lẹ́yìn? Ẹ bá já túnra wa ṣe. Islam ń pè wá, Ramadan ń pè wá, àwọn tí Ramadan fẹ́ kọ́ wa nìyẹn. Òtítọ́ ẹja dìímọ̀ nínú àwọn ìwà tó ṣọ̀wọ́n jù láyé òun lòtítọ́ wà. Kò sí ohun tẹ́ ẹ fẹ́ rí nísìnyí tẹ́ ẹ fẹ́ lọ bá àwọn aṣojú wa tàbí tẹ́ ẹ fẹ́ gbé lọ bá wọn tó fẹ́ bá yín ṣe bó ṣe yẹ lẹ́yìn pé ká lọ bọ́ lọ. Ẹja ṣe òtítọ́ sọ́lọ́run náà. Òtítọ́ ẹja ṣe sọ́lọ́. Ọlọ́run ní ẹ kírun sásìkò, ẹja kírun sásìkò. Ẹ gbààwẹ̀, ẹja gbààwẹ̀ sásìkò. Báwẹ̀ ṣe tó ní kí gbogbo ayé kọ́ ní gbààwẹ̀. Gbogbo mùsùlùmí kọ́ ní gbààwẹ̀ nínú ayé. Àárẹ̀ ò sì ṣe wọ́n. Ṣé òtítọ́ wà ní wa? Ẹja ṣe òtítọ́ nítorí pé téèyàn bá ṣe òtítọ́ ó bá níbi tó lérè. Ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbàá àdìsí kan ó sọ pé ẹrú Ọlọ́run máa sọ òtítọ́ títí Ọlọ́run fi padà kọ́ sọ́dọ̀ ara rẹ̀ pé tọ̀ eléyìí àsọdíkù ni, olótìtọ́ èèyàn ni. Ó ní í ṣe ń bẹ nínú ọmọ ènìyàn tó ṣe pé irọ́ lòun máa gbé káàkiri títí ó fi parọ́ títí tó fi jẹ́ pé lọ́dọ̀ sàtíà Ọlọ́run kọ́ síbẹ̀ pé onírọ́ ni. Bọ́lọ́run bá wá mọ̀ yẹn sọ onírọ́ níbo ni ó ti rí lò? Ọlọ́run má ṣẹ̀ṣẹ̀ àmì ẹnì kọ̀ọ̀kan wa. Ìlú wa Nàìjíríà Ọlọ́run kó fi òtítọ́ wọn wá, Ọlọ́run já lè tẹ̀lé. Àwọn olórí wa Ọlọ́run bá wa kọ́ wọn mọ́ ṣe. Ọlọ́run fòtítọ́ wọn wọn, Ọlọ́run jẹ́ kí wọ́n lè tẹ̀lé òtítọ́ náà. Gbogbo wa náà tá a jẹ́rú ẹ̀yìn náà Ọlọ́run fòtítọ́ wà wọn náà, Ọlọ́run já lè tẹ̀lé òtítọ́ o, Ọlọ́run já lè wù níwà. Ìlú wa lápapọ̀ Ọlọ́run fòtítọ́ ṣàánú wa, fòtítọ́ gbé wa lékè, jẹ́ kí òtítọ́ máa rìn láàrin ara wa. Gbogbo àwọn èèyàn wa pátá Ọlọ́run má ṣàkọ́ ọmọ ṣe Ọlọ́run. Gbogbo wa lápapọ̀ Ọlọ́run gbàdúrà wa. Ìlú wa ìlú Àjùrà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, Ọlọ́run má jẹ́ ó dàrú. Àwọn olórí wa ń bẹ tọ́lọ́run fi ṣàkóso bẹ̀ Ọlọ́run má ṣàdúró tì wọ́n. Ní àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí àwọn náà ní His Royal Majesty Ọba Alhaji Kazeem Adebukanla Taiwo Olú of Ajura land. Ọlọ́run má ṣàdúró tì wọ́n, Ọlọ́run má ṣàwà pẹ̀lú wọn, bá a gbàdúrà wọn. Èyí tó ń fẹ́ Ọlọ́run má ṣàṣe fún wọn, èyí tó ń fẹ́ Ọlọ́run má kó bá wọn Ọlọ́run. Gbogbo ohun tí wọ́n wá ń làkàkà lórí Àjùrà náà Ọlọ́run jẹ́ ká Àjùrà náà kó gòkè Ọlọ́run. Tó bá wá gòkè gbogbo àwọn ọmọ Àjùrà náà pátá tí wọ́n ń bẹ káàkiri àgbáyé Ọlọ́run má ṣàjẹ́ kó orí tiwọn náà máa gòkè. Àwa náà tá a wá ń sọ̀rọ̀ náà àwa náà ni Chief Imam of Orílẹ̀ Ìgbórè Central Mosque Àjùrà Alfa Abdulwasin Sauban. Ọlọ́run má ṣàgbàgbé ẹnì kọ̀ọ̀kan wa, iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ fàlùbáríkà sí gbogbo wa lápapọ̀ nínú ayé. Ọlọ́run járe dáadáa ṣe wájú Ọlọ́run. Ya Karimu abúlé Allah min jafai jali Allah.